ẹ kú iṣẹ́ o gbogbo ẹ̀yin màmá wa pátá, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa níbikíbi tí ẹ ti ń fojú ayọ̀ wò wá. Àwa ọmọ yín náà ni o. Ẹ̀yin lèmi máa rí pẹ̀lú àṣẹ Èdùmàrè. Èmi náà lẹ máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ó kí gbogbo yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ sì káalẹ́ ní gbogbo ibikíbi tóhun tí ẹ ti lè máa wò mí bí ẹ ti ń wo fọ́nrán yìí. Egbògi tí mo mú wá ní alẹ́ yìí fún yín, gbogbo ẹ̀yin ọkùnrin tí ó kù díẹ̀ káàtó fún láti fún obìnrin lóyún nípasẹ̀ wípé nǹkan ọmọkùnrin yín tí wọ́n ń pè ní àtọ̀ tí kò ká ojú òṣùwọ̀n. Sórí ohun tó wà lọ́wọ́ mi yìí, egbògi low sperm count là ń pè é. Àwọn ará Amẹ́ríkà wọ́n máa ń gbádùn egbògi yìí gan. Àwọn ará Amẹ́ríkà, Canada, àwọn ti UK, àwọn tó dẹ̀ wà Nàìjíríà yìí gan, wọ́n ń gbádùn egbògi tó wà lọ́wọ́ mi yìí gan. Testimony ti ẹ̀ pọ̀ jù láti Canada lórí egbògi low sperm count tó wà lọ́wọ́ mi yìí, pé kí àtọ̀ ọmọkùnrin kó má pé ojú òṣùwọ̀n láti lè fún obìnrin lóyún. Wo má dúró kí márèjì ẹ bàjẹ́ o, nítorí wípé wọ́n ní àtọ̀ rẹ kò ká ojú òṣùwọ̀n láti fún obìnrin lóyún. Gbọ́, egbògi wà, kì í ṣe gbogbo nǹkan ní tablet. Egbògi Yorùbá, egbògi tí Ọlọ́run fún wa, tí àwa tó pọ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè tó sì ń jẹ́ egbògi wà o. Òun ló wà lọ́wọ́ mi yìí. Ọ̀dà tìyẹ kíákíá, kí àárọ̀ tó lọ di alẹ́ mọ́ ọ lọ́wọ́. Ìwọ bọ̀dá tí ń wò mí, ìwọ dádì tí ń wò mí yìí, tó ní challenge àti fún obìnrin lóyún nípasẹ̀ wípé wọ́n ní nǹkan ọmọkùnrin rẹ ò pójú òṣùwọ̀n láti fún obìnrin lóyún, tètè kó ọ̀dà tìyẹ. Bá mi sọ̀rọ̀ lórí workshop mi 08022040950. Má wọ̀rí o, má dẹ̀ bọ́dà tó bó ti ń wọ́rì o dẹ̀ ti ń bọ́dà wípé báwo ni egbògi ṣe máa dọ́dọ̀ ẹ tó bá ọ̀dà DHL ó máa gbé déwájú ilé rẹ̀. Bẹ́ẹ̀ ni ó máa gbé product wa yìí, ó máa gbé déwájú ilé rẹ̀ wherever tóun kò wà, Nàìjíríà ni àbí òkè òkun. DHL ó máa gbé egbògi wa yìí, ó máa gbé déwájú ilé rẹ̀. Wọ́n ṣáà ti order through workshop number yẹn 08022040950. Wàá bá mi share fídíò yìí o. Gbogbo ọwọ́ tó bá wá share fídíò yìí pátá, ọwọ́ yẹn kò ní rí àìní ní agbára Ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè. Títà tó máa fi pàdé, ó dàbọ̀.